tẹ̀síwájú ǹjẹ́ ajẹ́ mọ̀ pé Victor Osimhen ó ti jẹ́ kí gbogbo ayé mọ̀ o oníṣẹ́ rí ìdí tí mi fi ṣe dáadáa pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wolfsburg ṣé ráwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wolfsburg yẹn wọ́n nígbàgbọ́ kankan nínú mi bó ti wulẹ̀ ó kéré mọ́ ìdí nìyẹn tí mo fi kúrò ńbẹ̀ ìgbà tí mo kúrò ńbẹ̀ Ọlọ́run ló tiẹ̀ tètè ta mí dì kan torí ẹ̀ lógo mi fi ráàyè búyọ. Victor Osimhen Wolfsburg ó ní wọn nígbàgbọ́ ní òun náà ṣe dáadáa pẹ̀lú wọn. tá a bá gbé wò lóòótọ́ first international club ẹ̀ náà ní Wolfsburg. So pẹ̀lú gbogbo nǹkan tó kà sílẹ̀ ipe èdè abínibí wọn oúnjẹ àti bóun ṣe ń ṣe sí ó mú àkùdé bá àti gbá bọ́ọ̀lù wọn ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ kóríyá tó yẹ kí akọ́nimọ̀ọ́gbà bẹ̀ kó ṣe fún ní Wolfsburg àti president club yẹn tó yẹ kán ṣe fún gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ langba tó ń bọ̀ ó yẹ kán fà mọ́ra ni tẹ́lẹ̀rọ̀ tó lọ àwọn yẹn rí i pé ọmọdé ni gbogbo nǹkan tó lè ṣe fi assist ẹ pé kó fi ní kóríyá ó náà ṣe bẹ́ẹ̀ ni so gbogbo nǹkan téèyàn bá ń ṣe náà ká wo ìgbà táwọn Philip Osundu Adetalante táwọn náà kọ́kọ́ lọ gbá bọ́ọ̀lù ní Anderlecht gbogbo kóríyá yẹn náà fún wọn oúnjẹ tán fún wọn bíi special food ni láti jẹ́ kán gbéra láti jẹ́ kán lè kí ọpọlọ wọn lè jí pépé kí ni nǹkan tí ọmọdé yìí nílò ní tán nílò gbogbo àwọn kan báyìí ló yẹ kán ṣe. torí ẹ̀ náà ṣe máa ń ní psychologist láti wò pé àwọn àfojúsùn àwọn tó lè ro àbámọ̀dá ọpọlọ wọn pé kí ni wọ́n need ọgbọ́n àtinúdá wo ni ó kù díẹ̀ fún wọn láti lò gbogbo nǹkan báyìí ló yẹ káwọn náà place on ground fún Osimhen láti tayọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kádúpẹ́ pé bó ṣe ń tẹ̀síwájú club náà tóun náà rí ó gbé lárugẹ wọ́n dẹ̀ tún fún ní àtìlẹ́yìn tó gbọngbọ́n láti ṣe dáadáa. ó yẹ jẹ́ padà síbi tá a ti ń bọ̀ torí pé lọ́sẹ̀ tá a wà nínú ẹ̀ ìdíje UEFA Champions League ń tẹ̀síwájú torí pé tó bá ti ń di lọ́tùnla ọjọ́ Wednesday ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atalanta àwọn á máa pàtẹ ata síwájú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain tó bá wà di lọ́jọ́ Thursday RB Leipzig àti Atletico Madrid RB Leipzig láti orílẹ̀-èdè Germany Atletico Madrid láti orílẹ̀-èdè Spain Atalanta lórílẹ̀-èdè Italo PSG láti orílẹ̀-èdè France Barcelona láti orílẹ̀-èdè Spain wọ́n di méjì láti orílẹ̀-èdè Spain ní quarter final ṣẹ́ǹdé Bayern Munich láti orílẹ̀-èdè Germany wọ́n di méjì láti orílẹ̀-èdè Germany ṣẹ́ǹdé Manchester City àwọn àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lyon ọjọ́ Thursday ọjọ́ Friday ó ní fẹsẹ̀wọnsẹ̀ wọn máa wáyé bákan náà pẹ̀lú ti Barcelona. ṣé ẹ rí ẹgbẹ́ èwo lẹ rí pé àkùdé ó dé bá láàrin àwọn tó fẹ́ kojú ara wọn. PSV á jáwé olúborí pẹ̀lú bẹ́ẹ̀ ni PSG á jáwé olúborí pẹ̀lú Atalanta. ẹ má jà tiẹ̀ tí ẹ já sún ti PSG Atletico Madrid kásùn dọ́là ìfẹsẹ̀wọnsẹ̀ wọn máa kú ọ̀la lọ́la ẹja sùn dọ́là Manchester City àti Lyon ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ṣé Lyon a máa ṣì sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ o tó bá ti ń di lọ́jọ́ Thursday lágbára Ọlọ́run ṣùgbọ́n Manchester City àti Lyon ṣé Lyon kò ní jẹ́ underdog tó máa tó wá padà da wàrà Manchester City. Ó kù sí àwọn player Man City lọ́wọ́ láti jókòó wo àwọn matches tán ti gbá sẹ́yìn láti understudy Lyon and láti wá fèsì wọn lólójúkojú ní ìsìn torí tí Man City ò bá ṣọ́ra Lyon lè ti ẹ̀yìn gbèrú wọn.
ọ̀dà ẹja kò mẹ́. Luis Suarez atamátàsí fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ó ti sọ̀rọ̀ sí gbòòrò ayé o. èmi ò wá mọ̀ bóyá n tó sọ bóyá ẹ máa bá mi gbà bẹ́ẹ̀ tàbí pé ẹ máa takò ó torí pé ó sọ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munchen àwọn yẹn lálẹ́ pè ní serious contender èèyàn fúndíje ti UEFA Champions League yìí àwọn yẹn lálẹ́ fi àwọ̀ àfojúsùn dáadáa wò wípé wọ́n lè gba ife ẹ̀yẹ UEFA Champions League ti sáà tá a wà nù ẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ẹ má jà tara wa ẹ rí èmi òwúlẹ̀ ní parọ́ nítorí pé kinní kan káwa mọ̀ pé kinní yẹn ń bọ̀ dá ó ti yé yín 50-50 ní chance Barcelona bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ lélẹ́yìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona àwọn yẹn fìyà jẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli pẹ̀lú àmì ayò 3-1 tí aggregate tí wọ́n gbabẹ̀ jẹ́ 4-2 4-2 ni. bá a bá wá wo Bayern Munchen tó sọ̀rọ̀ ń pa wọn ṣé ẹ mọ̀ páwọn yẹn fìyà jẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea 4-1 ni aggregate tí wọ́n lọ jẹ́ 7-1 7-1 ẹnìkan ti ẹ̀dá pàrà kan wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wá láti orílẹ̀-èdè London wọ́n kàn máa ń fa pẹ̀rẹ̀ kó wọ́n máa ń fi apẹ̀rẹ̀ wọ́n máa ń fi kó láti ọwọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munchen ní Ọlọ́run ṣàánú wọn tiwọn àwọn tiwọn pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munchen ìyà gidigidi ni ṣé wọ́n rí Luis Suarez ó tún tẹ̀síwájú o oníṣẹ́ rí ìtàn tó máa yàtọ̀ gédéńgbé mi ní gbọ́pẹ́ ọpẹ́ mi pọ̀ ìtàn tó máa yàtọ̀ gédéńgbé òun la máa pẹ́ lùlù tá a máa pẹ̀kẹ́ lù. torí pé kí ni ẹ mọ̀ pé neutral ground la máa ti lọ gba ẹ̀sìn yẹn lẹ́ni. bẹ́ẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ mọ̀ pé kò sí balancing nínú sísítẹ̀mù ẹ̀sìn yẹn ní méjì. knockout kẹ̀dẹ̀ lélẹ́yìí ẹ̀sìn yẹn ní 3 tẹ́ ẹ bá wà wo ọwọ́ ẹ̀yìn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lọ́wọ́ ẹ̀. ẹ rí wípé kò fẹ́ ṣe dáadáa pàápàá tẹ́ ẹ bá wo ọ̀nà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli lọ́gbà mi àwọn wa. ẹ wò ó 50-50 ń chance wọn Luis Suarez ń sọ̀rọ̀ o. Luis Suarez ń sọ̀rọ̀ o. nǹkan tí Luis Suarez sọ ó rí sọ. wọ́n máa ń sọ pé kọ́ máa hype àwọn kọ́ máa gbé àwọn ga ju bí àwọn ṣe wà lọ. So gbogbo nǹkan tí Luis Suarez sọ yẹn láti take a pressure off Barcelona team ni. àbí ká pè ní mind game. Mind game kì í ṣe mind game lọ títí but òun kàn ń wò pé tóun bá lè ta okùn yẹn kóun flow kite yẹn wò bóyá á jẹ torí lóòótọ́ pẹ̀lú gbogbo nǹkan tóun ṣàlàyé yẹn wọ́n kàn ń ṣàlàyé ẹ̀ ni wọ́n ti rí téèyàn bá yànnà náà nǹkan àwọn kùdìẹ̀kudiẹ àwọn àkùdé àwọn nǹkan ibi tó kù sí bá a tún ṣe lè sún síwájú sí bá a ṣe lè dáàbò bo nǹkan tó wà ńlẹ̀ gbogbo ẹ̀ náà làwọn náà máa ti jókòó ṣe ṣùgbọ́n gbogbo yẹn ń sìn lóòótọ́ o láti lẹ̀ pattern play Bayern Munich gbéra tábà tiẹ̀ wá wọ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́jẹ̀ẹ̀jọ tó kù èwo gan-an lálẹ́ pè ní favourite nù. lóòótọ́ a mú Bayern Munich àwọn Bayern Munich a mú káwó pẹ̀lú àwọn atamátàsí tó wà wájú PSG Barcelona Man City bó ṣe lè Bayern Munich bẹ́ẹ̀ni gangan ni favourite bẹ́ẹ̀ni ìjọba òwe káàtì ẹ̀fà wọn kan gbá wọn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ni láwọn àṣẹ máa mú Barcelona PSG Manchester City. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́jẹ̀ẹ̀jọ tí wọ́n ń láǹfààní àti wà ní ìpele quarter final ní méjì péré nínú àwọn mẹ́jọ òun ló ti gba ìdíje UEFA Champions League rí. lórí pàrọ̀ wọn láti rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atalanta kò gbá rí. ara wọn láti rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City
City kò gbá rí. Ara wọn láti rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munchen. Èèyàn ti gbá rí. Ara wọn láti rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. Èèyàn náà ti gbá rí. Ara wọn láti rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Olympic Lyon kò gbá rí. Ara wọn láti rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico Madrid kò gbá rí. Ara wọn láti rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG. Ìyẹn náà gba Champions League rí. Eléyìí tó sì kẹjọ ní RB Leipzig láti orílẹ̀-èdè Germany. Ìyẹn náà gba Champions League rí. Nínú gbogbo àwọn olùkọ́ni mẹ́jẹ̀ẹ̀jọ tó wá wà ńbẹ̀, ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé Pep Guardiola ó nìkan ló ti láǹfààní láti gba UEFA Champions League rí. Torí pé ọdún 2009 àtọdún 2015 ó ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona láǹfààní àti gba UEFA Champions League. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich ń tiwọn, àwọn gba UEFA Champions League lọ́dún 2013. Wọ́n dẹ̀ gba UEFA Cup láyé UEFA Cup ìyẹn lọ́dún 1996. Torí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ó nánà lọ́jọ́ yẹn ní àṣekágbá Catalans. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ lélẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona nígbà táwọn máa gbà lọ́dún 2015. Wọ́n lu ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ní final lójú ọ̀nà àti dáṣekágbá. Wọ́n lu ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munchen. Ṣé ẹ ti ń rántí ibi tí ọ̀dàlẹ̀ balẹ̀ lọ? Thierry Henry tó ti ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ lórí pápá nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti Barcelona tán kojú ara wọn láṣekágbá lọ́dún 2015. Èèyàn ò bá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal láǹfààní láti ṣe kíni láti jẹ́ páwọn náà mọ̀ ọ́ tọ́ka sí ìdíje sí ife ẹ̀yẹ UEFA Champions League ni. Ó yá láti bẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Sergio Busquets àti Arturo Vidal àwọn méjèèjì ti tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona o. Àdéhùn tuntun. Wọ́n dẹ̀ ń dúró de kí Ousmane Dembele kó náà tún tọwọ́ bọ̀wé àdéhùn. Látàrí pé kò tó di pé wọ́n máa kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich ni. Ó yá láti bẹ̀. Ṣé ẹ rí ó ṣeé ṣe kí dìlì Philippe Coutinho kó tètè gbéra lọ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Ẹni kí ló dé? Ìdílé lẹ́yìn. Ṣé ẹ mọ̀ pé Philippe Coutinho ó wà registered pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich nínú ìdíje UEFA Champions League? Klọ́ọ̀sì tó dẹ̀ wà klọ́ọ̀sì tó wà nínú transfer ẹ̀, èèyàn loan transfer ẹ̀ lọ pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich. Ó láǹfààní láti kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona èèyàn nínú ìdíje UEFA Champions League. Tí wọ́n bá wá tètè parí àdéhùn rẹ̀, ó ṣeé ṣe kó tẹ̀ pa sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich. Tó bá fi wá lè tẹ̀ pa sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich, á jẹ́ pé yóò kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona nìyẹn. Tó bá wá láǹfààní àti kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona, ṣé ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ọmọ inú ọ̀ká ni máa ń ṣekú pọ̀ká? Ìdílé lẹ́yìn tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona bá ṣe sáré tí ń ṣe kíni, wọ́n ti ń pa kìtì mọ́ kìtì, wọ́n ti ń to gbogbo nǹkan papọ̀. Àní ó yá tètè wàá máa lọ ibi tó lọ, kì í ṣe báyà o. Tètè wàá máa lọ sásẹ́nà, wàá máa lọ tètè wàá máa lọ. Ó parí lẹ́rìn. Ọ̀rọ̀ yẹn le díẹ̀. Ọ̀nà wo ló gbà ní sà? Ọmọ ọdún ọ̀ká náà ló ń ṣe púpọ̀ ká. Ẹ̀yin ti gbàgbé ni. Ẹ ti gbàgbé pé gbogbo àwọn tásẹ̀nà bá tà síta ló máa ń fìyà jẹ wọ́n. Bẹ́ẹ̀ni, ó máa ń rí bí àwọn náà wọ́n ti kẹ́kọ̀ọ́ lára Arsenal ni. Torí ẹ̀ náà ṣe rò pé táwọn báyìí ti Philippe Coutinho jáde. So
gbogbo ọgbọ́n táwọn ti jọ ète àtọgbọ́n tó ti jọ mọ̀ láti ilẹ̀ kò ní lè tà fún Bayern. So mo mọ̀ pé kán tó play match yẹn náà Bayern Barcelona wá gbogbo ọgbọ́n láti sọ pé kó ètò àmà lọ sí Arsenal. ẹ má jà pẹ́ lórí ẹ̀ torí pé tó bá di láṣálẹ́ òní ẹnu ìdíje Europa League UEFA Europa League ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Copenhagen wọ́n máa jọ lókìtì pé wọ́n á jọ wàákọ̀ pẹ̀lú ara wọn ṣé wọ́n rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayer Leverkusen aago 8 alẹ́ òní náà ni ló bá ti wá ń di lọ́la ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wolves àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sevilla láti orílẹ̀-èdè Spain aago 8 alẹ́ ọ̀la náà máa wàákò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shakhtar Donetsk àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Basel aago 8 alẹ́ ọ̀la náà máa wàákò nínú kọ́mẹ́sì ọyọ́ ní quarter final ìdíje tí UEFA Europa League. nígbà tí gbogbo ẹ̀ tiẹ̀ ti wá di wọ́n bá ti nà ọ́ mọ́ ọ lọ lé báyìí ṣálágbára wà ń bẹ̀ mọ́ báyìí. kò sí nǹkan tó já lágbára tí pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ torí knockout stage yìí any chance tí anything bá ti miss kò sí nǹkan tó jọ pé mo padà bọ̀ nílé. ìyẹn ni pé sọ́ọ̀rì lórúkọ ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n juwọ́ sífe nìyẹn wọ́n juwọ́ sífe finally. wọ́n juwọ́ sífe nìyẹn so ní ìsìn gbogbo nǹkan tó ń ní láti ṣe first 11 team kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ wà ní wámúwámú. wọ́n gbọ́dọ̀ dúró re. bẹ́ẹ̀ ni so ẹni tí ó bá fẹ́ juwọ́ sífe iṣẹ́ tó yẹ kó ṣe láti lẹ̀ dópin ó gbọ́dọ̀ ṣe. wọ́n bá béèrè lọ́wọ́ yín wípé kí ni àpèjá orúkọ ẹ̀ ẹ̀yẹn William ni ṣàṣà lẹ́yìn tó mọ̀ ń gbòòrò ayé lórí pé William ó ní gbogbo èèyàn mọ̀ sí ẹ̀yẹn William Borges da Silva ṣáárí William Borges da Silva ó ti sọ̀rọ̀ sí gbòòrò ayé o kódà ó ti kọ lẹ́tà ó ti fi ránṣẹ́ sí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea láti kí wọn dáadáa fún àsìkò tó lò pẹ̀lú wọn ó dẹ̀ tí wàá sọ ó ní òun ti ń lọ òun ti kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ṣùgbọ́n ibi tó rí ń bá ọ̀rùn rẹ̀ kò kọ sínú lẹ́tà bẹ́ẹ̀ oríṣiríṣi ìròyìn ló ti gbé wípé àlàyé ti agree personal terms pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal kódà ó fẹ́ jọ bí ẹni pò tiẹ̀ ti tọwọ́ bọ̀wé àdéhùn gan pé wọn kàn tí announce ẹ̀ ni àbí kí lẹ ti wí. bó ṣe rí náà nìyẹn ojú ń ro náà ní ìjẹta ńgbà tó kọ lẹ́tà tó fi ń sọ pé òun ti fi Chelsea sílẹ̀ ṣùgbọ́n gbogbo náà ti mọ̀ pé Arsenal náà ló ń lọ so kò sí bó ṣe lè rí láti 2015 àbí 2014 tó ti wà ń bẹ̀ kì í ṣe ọmọ kékeré mọ́ ní 2013 ló ti wà ní Chelsea so gbogbo bó dẹ̀ ṣe rí náà àjò lè dùn náà kò ní lè má rí lé tó bá ti di pé owó wá àbí iná ò lọ níbi tó fọkàn sí ó yẹ dandan kó ṣẹ́rí lọ sí club mi. látàrí pé wàá fẹ́ lọ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi ó ṣe wá jẹ́ pé rivalry club ló fẹ́ lọ lóòótọ́ ni pé ó sọ wípé torí àwọn fámìlì òun ìlú London ti mọ́ wọn lára òun ò dẹ̀ fẹ́ à ń pààrọ̀ skul ọmọ à ń ṣe gbogbo wàhálà yẹn ó máa ń affect ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé torí ẹ̀ lòun ò ṣe fẹ́ kúrò ní London ṣùgbọ́n ó ṣe Felix Morio olùkọ́ni ẹ̀ tẹ́lẹ̀ ni ìyẹn náà pé ó ṣe jẹ́ pé Arsenal. kò sí bí tán bá wò dáadáa ó lè mi ò rò Arsenal nìkan gan ló ní lọ́kàn láti lọ ṣùgbọ́n kinní kan ni first team shirt ṣóhun á rí number 2 owó tóun gbà ṣé kò ní dín tó bá yẹ ti gbé sórí tábìlì fún wọn nínú board meeting. àti pé bo nínú mi ò ti dùn. inú ẹ̀ ló máa ti dùn. torí pé tá a bá wọnú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal dáadáa. bẹ́ẹ̀ni Brazilians ti ń pọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀rà Arsène French team ní. Africans ló wà ń bẹ́ẹ̀ gbà yẹn. àwọn fara àwọn kò ṣe ẹnì kankan àti Africa French àti Africa lọ́wọ́lọ́wọ́ báyìí Brazil David Luiz Gabriel Martinelli ọmọ tó tún sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó fẹ́ gbé Gabriel Mangali Brazilian. kì í ṣe pé kì í lábàwò lóòótọ́ pé bóyá ti apá
ibi tán ti wá pé wọ́n tún jọ wá láti ìlú kan náà ìyẹn náà tún ní í ṣe ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ William da Silva ó ti ní lọ́kàn ìpè club tó máa gba òun tọwọ́ tẹsẹ̀ ládẹ̀ fún un ní respect. at 31. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burú mẹ́ ẹ má jẹ́ àtànra wa ṣé Giroud kúrò ní Arsenal lọ sí Chelsea ni. ó dẹ̀ ń ṣe dáadáa. so ní ìsìn àwọn tó ń ṣe àyẹ̀wò ara wọn lóòrèkóòrè àwọn náà ń fún wọn ní opportunity láti exceed. pé ọ̀gbẹ́ni má wọrí. bẹ́ẹ̀ kò sí wàá rí bọ́ọ̀lù wá you can see. oúnjẹ tí wàá jẹ rèé bó ṣe máa ṣe rèé so wọ́n fún wọn ní. táyé wò ṣé ò gbá bọ̀ọ̀lù àtọ́sífà. so bó ṣe rí nìyẹn káfí yẹn lẹ̀ táyé. ẹ má jà mẹ́nu lọ bẹ̀ yẹn. inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea náà ṣe ni torí pé Pedro ẹ ti mọ Pedro yẹn tó máa ń sáré bí ẹtu yẹn. eléyìí tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea tó gbé láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ni èèyàn lọ́dún 2015 ni òun náà ti dágbére fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea o òun náà ti tàtàkùnsẹ̀ kúrò. ẹ wá rí Pedro kò sí ife ẹ̀yẹ kan kò sí ife ẹ̀yẹ tí Pedro tí ì gbà nínú gbogbo ìlú tó ti láǹfààní àti ṣe dáadáa lórílẹ̀‐èdè Spain gbogbo fi ẹ̀yẹ tán gbá ń bẹ̀ pátápátá ló gbà ó gba World Cup ó gba Club World Cup pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ó gba UEFA Champions League ìgbà tó wá sórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì ó gba English Premier League ó gba FA Cup ó dẹ̀ gba UEFA Europa League kò sí fi ẹ̀yẹ tí ò tí ì gbà lẹ́yìn Carabao Cup nìkan. ó wá láǹfààní láti kópa fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ní ìgbà 400 ló láǹfààní àti kópa fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea 206 appearances. ó mi àwọn gan tí yẹn pọ̀ yẹ́ẹ̀yẹ́ ó pọ̀ bí iyanrìn 43 goals ló ní àmì ayò 43 ó dẹ̀ ṣe ìrànwọ́ aláìlẹ́gbẹ́ ni ìrànwọ́ eléyìí tó pọ̀ tó jẹ́ pé àkà ìkàtán ni torí pé 28 assist ló ní 28 ẹ̀rí pákà àkàtán ni. ó ti wá kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ó ní ẹ ṣé gan-an thank you for everything èmi ń gbé bọ́dì mi ebi orí ń bọ̀rùn rẹ̀ àti ìwà mọ̀ Pedro tá a bá wò dáadáa ìṣèwọ́ gbá bọ́ọ̀lù náà ta sánsán ṣùgbọ́n tá a bá ń wo nípa ti age Chelsea náà lè máa rokàn pé àgbà ti ń dé kán dẹ̀ wò gbọ́gbọ́n pé free agent ni kó máa lọ ṣùgbọ́n kò sí club tí Pedro lọ náà tí ò ní kún wọn tí ò ní gbé wọn nígbọ̀wọ́ láti tún tẹ̀síwájú. Is an icon pẹ̀lú gbogbo achievement tó ti ní record breaking tó ti ní pẹ̀lú àwọn ife tó ti gbà so tá a bá ń wò dáadáa kò sí club tó fẹ́ lọ ní ìsìn bọ́n tiẹ̀ fún ní ọdún méjì wọ́n á fún lọ́dún kan ìyẹn gan náà tó láti tó fi at least ó máa lè gbá bọ̀ fún bí ọdún mẹ́ta tó bá tiẹ̀ ń lọ àwọn club kọ̀ọ̀kan ní ìsìn tó sì jẹ́ pé first four ní àwọn. bóyá orílẹ̀-èdè Qatar tàbí orílẹ̀-èdè Amẹ́ríkà tàbí China ló máa lọ ẹjá sì fojú sọ́nà fún mi tó máa gbórí lọ ọjọ́ ti lọ ẹ bá ń dágbére fáwọn aráalé torí pé eléyìí tí màá fi dágbére eléyìí tí màá mú kàn ó ní màá fi dágbére ẹ má bínú o kìí ṣọ̀tẹ̀ o kìí ṣe yẹ̀yẹ́ o òyìn tó ṣẹlẹ̀ ní o ẹ bá ń dágbére fáwọn aráalé. ẹ̀yin aráalé a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń wà ń bẹ̀ fún wa làwọn náà fi ń ṣàfakọ́ sí i àdéǹgbàládùúrà pé àní rẹpẹtì níwòye ọ̀la lágbára Ọlọ́run ẹ̀yin náà la máa bá àwa náà lẹ́ẹ̀ máa rí ó dàbọ̀. ẹ̀jẹ̀ ẹjẹ́ mọ̀ wọ́n ti gbé jáde ní Munich disaster ẹni kí ni Munich disaster àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich tó ti fìyà jẹ dáadáa tí wọ́n ti fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹni àkọ́kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa rí yàé ní rẹpẹtẹ lọ́wọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich sọ̀rọ̀ pé UEFA Champions League ni home and away lápapọ̀ ẹ̀yẹn aggregate ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Borussia Dortmund
mọ́kànlá sẹ́yọkan 11-1 Bayern Munchen àti Ajax 5-1 ní Munchen àti AS Roma 7-1 Bayern Munchen àti Sporting Lisbon 12-1 ẹgbàmí PSG náà jẹ́ tiwọn 5-1 ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Porto 6-1 ní almighty Barcelona àwọn náà fara káásá 7-0 ní Real Madrid UEFA Champions League master 8-3 ní Juventus 4 péré ní sódò Arsenal 10-2 mo ti ń lọlé náà nìyẹn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico de Madrid 4-0 ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham àwọn náà farakó 10-3 ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ń kọ́ olówó òkò òróró bí mi ní dákọ̀ wọn 10-2 ní 10-2 Chelsea náà ti wọ̀wé o torí pé 7-0 làwọn jẹ ó yá lórúkọ gbogbo àwọn tá a jẹ ṣètò fídíò tí gbogbo fi kàn sí. mi ní gbọ́kú ẹ̀ pẹ̀ mí pọ̀ Adélẹ́yẹ producer tó ṣe dáadáa nìyẹn Adédọ̀yìn Sọlá Peters studio manager tó gáyàtà Olúṣẹ́gun Ọláyẹmí mi dẹ̀ ní gbọ́kú ẹ wò tẹ̀mí bá ti gbé bọ́dì mi tí mo ti dìde ètò tó ná máa gorí afẹ́fẹ́ mi ẹ má gbé kú òǹbẹ̀ kẹ́ ẹ tún máa tẹ̀lé wa lọ ó yá títí aago 11 ọ̀la tá a tún láǹfààní àti pàdé Olúwafẹ́mi Adéyẹmọ ló kọ tèmi Fẹ́mi kọ́kọ́rọ́ wọ́n kàn lẹ́nu máa tí ò ṣe é jí gbé ọkọ́rọ́ tí ò ní kí o dà tó jẹ́ pọ́lọ́ ló ń sọ mi títí ìgbà kan náà 08134317707 08134317707 Adédọ̀yìn kí ló dé. rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ó gbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó ń bẹ̀ filẹ̀. rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ó gbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó ń bẹ̀ filẹ̀. rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ó gbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó ń bẹ̀ filẹ̀. rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ó gbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó ń bẹ̀ filẹ̀. rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára.